bí èrè tá a bá fẹ́ bí wá lé ni pé nílùú Ìlọrin àwọn àfáà tí wọ́n ń ṣe wáàsí tó sì ń pariwo lórí social media kí àfẹ́ bọ́ nílọrin ẹbọ nígbèrí Ìlọrin dákun sí wà àfáà yìí gàgàn sí ọ̀gán mọ́ níbi ẹbọ mo bí ọ wọn náà wúnú ọkàn ara rẹ atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitab afala ta'qilun. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أو أتي الله فنلاتي ما برا ولاتي ما برا وأني أسكوي ونقبا تيون الله ní Ìlọrin nípa ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ àwọn tó ń pera wọn ní oníṣẹ̀ṣe so àwọn ọlọ́ṣun tí awuyewuye rẹ̀ ń lọ ní Ìlọrin so èmi gẹ́gẹ́ bí ọmọ dáhìrì Ìlọrin so mo fẹ́ ṣe àwọn nǹkan kan ní àlàyé lórí àwọn ọ̀rọ̀ náà àwọn àkíyèsí ó wà níbẹ̀ tó ṣe pé mo ń bẹ Ọlọ́run ọba bá tí ọlá rẹ̀ ga kí mo ṣàjú kí ó ṣe gbogbo àwọn mùsùlùmí ní àǹfààní. Àkọ́kọ́ ni pé gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn a gbọ́dọ̀ mọ̀ wípé Ọlọ́run ọba tí ó jẹ́ ọba àṣẹ̀dá tó dá wa tó ṣe pé wọn náà ò lè jiyàn wípé Ọlọ́run ọba kọ́ ló dá ọ àti wọ́n tó ń ṣe Ọ̀ṣun ó yọ pé Ọ̀ṣun kọ́ ló dá ọ wọ́n tó ń ṣe Ògún wọ́n tó ń bọ Ọbàtálá tó bá ń tan ara rẹ jẹ wọn náà mọ̀ pé àwọn nǹkan yìí kọ́ ni Ọlọ́run ọba tó ṣẹ̀dá rẹ̀ torí ìwọ náà mọ̀ pé àwọn kìíní yìí tó bá padà sípìnlẹ̀ wọn wọ́n ní ìtàn ìpìnlẹ̀ wọ́n sì ní ohun tí ó sì sábà bí wọn sẹ́lọ̀ lè wá ìtàn wọn so Ọ̀ṣun èèyàn ló domi Ògún èèyàn ni òun ló di irin so gbogbo àwọn Bàtálá gbogbo wọn ló lé wá wọn ìtàn wọn èèyàn ni wọn so ó túmọ̀ sí pé ọba tó dá wọn òun ni ó dá gbogbo ẹ̀dá pátápátá òun náà lèyàn ṣe gbọdọ̀ sìn wá sí Ànábì sallallahu alaihi wasallam òun ní àwa mùsùlùmí náà ni à ń tẹ̀lé tọ́lọ́run bá fi pa láṣẹ wípé èmi ní kẹ́ máa sìn òun nìkan oṣù náà làwa sì gbọdọ̀ máa sìn eléyìí wà ní ìlànà gbogbo ẹni tó bá ń jẹ́ mùsùlùmí kò gbọdọ̀ súnmọ́ ẹbọ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti wọnú Islam tí wọ́n ti ń jẹ́ mùsùlùmí kódà kó máa ṣẹbọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n gbọdọ̀ pa ẹbọ tì torí pé kí ni Ọlọ́run bá pa wá láṣẹ pé udkhulu fi silmi kaffa ló bá ní ya ayyuhal ladhina amanu udkhulu fi silmi kaffa wala tattabi'u khutuwati shaytan innahu lakum aduwwun mubin nínú Suratul Baqarah náà ni eléyìí wà tẹ́ bá wo àyà 128 Ọlọ́run bá ní mo pè yín nígbàgbọ́ òdodo udkhulu fi silmi kaffa ẹ wọnú ẹ̀sìn yányán tẹ́ bá ti wá wọ̀ wala tattabi'u khutuwati shaytan ẹ má tẹ̀lé ìlànà èṣù ẹ̀yin náà máa mà èṣù ní ń bẹ nídìí Ọ̀ṣun èṣù ní ń bẹ nídìí Ògún èṣù ní ń bẹ nídìí Ọbàtálá èṣù ní ń bẹ nídìí rẹ̀ gbogbo tẹ́lẹ̀ ń sìn eégún èṣù ní ń bẹ nídìí rẹ̀ tẹ́lẹ̀ ń pè lọ́lọ́run tẹ́lẹ̀ ń sìn Olúwa ní ẹ gbọ́dọ̀ tẹ̀lé mọ́ tẹ́ bá ti ń ṣe Islam la tattabi'u khutuwati shaytan innahu lakum aduwwun mubin torí èṣù ọ̀tá ńlá ló jẹ́ fún yín ọ̀tá tó fojú hàn ní fún yín sílẹ̀ yìí náà ní ìlànà àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí bákan náà ké fún ẹbọ pé àfẹ́ ẹbọ lórílẹ̀ ayé àfẹ́ nílùú Ìlọrin àfẹ́ ẹbọ so a sì ti ń pèpè rẹ̀ tipẹ́tipẹ́ tá a ti ń ṣàlàyé rẹ̀ pé ẹ̀yin ará Ìlọrin ẹ jìnnà ṣẹbọ àfẹ́ bọ kí ló fà tábà lọ́wọ́ nù àyá al-Qur'an Suratul Baqarah bákan náà 173 Ọlọ́run bá ní wa qatiluhum hatta la takuna fitnah wa yakuna ad-dinu lillah ló wá ní ẹ gbọ́dọ̀ gbà fún wọn
hatta la takunu fitna tí òfin ní sí ẹbọ mọ́ yẹn ni pé ẹ máa jà wọn lógun ìtumọ̀ ìjà wọn lógun ni pé ẹ gbọ́dọ̀ gbà ẹ máa ṣe wá sí torí tá a bá ń sọ pé ogun lónìí wá sí ni o kì í ṣe ká kàdá ká kọ́bẹ̀ ká kó bẹ̀ lásìkò yìí àti láǹfààní pé ká kó bẹ̀ torí pé ẹ̀sìn kan ní ìjọba ní Nàìjíríà nílùú ayé ìjọba ẹ̀sìn kan là ń lò akíbi tẹ́tẹ́ ń lọ ìjọba ẹ̀sìn ní ìjọba ẹ̀sìn gẹ́gẹ́ ní ó dìde ogun sáwọn ẹlẹ́bọ àmọ́ lónìí kò rí bẹ́ẹ̀ Olúwa ni hatta la takunu fitna ẹ gbọ́dọ̀ jẹ́ kẹ́bọ gbérí so ìlànà wa rẹ̀ yakunu dinu lillah tó pé ìṣẹ̀sìn tó mọ̀ jẹ́ tọ́lọ́run ẹ̀sìn tọ́lọ́run ní Ọlọ́run la gbọ́dọ̀ máa sìn ká jìnà ṣẹbọ àwọn nǹkan yìí òun ló fà á náà ni àwọn tó ń sọ pé sí ká mọ́ ṣẹbọ ní bẹ́ẹ̀ ni ẹ mọ́ ṣẹbọ torí pé ẹbọ ọ̀tàkùn ìlànà ọba tó dá yín ẹ̀sìn Ọlọ́run ọba ni tó bákan náà tẹ́bára tó ń pèpè pé ẹ mọ́ ṣẹbọ ẹni tó lànà yín ni ó lànà àwọn èèyàn tí kò sí ẹni tó lànà àwọn èèyàn tí bá ṣe tó bá jẹ́ onísúnnà ahlu sunnati wa arhamu bil khalqi wa a'rafu bil haqq ahlu sunna àwọn ni wọ́n lànà àwọn èèyàn jù wọ́n sì tún mọ òdodo Sheikh Islam náà yẹ wọ́n ní ahlu sunna a'rafu bil haqq àwọn náà mọ òdodo wa arhamu bil khalqi kama wọ́n sànú àwọn èèyàn so náà tá bá ń sọ̀rọ̀ ẹbọ so àwọn alùsùnà mọ̀ ṣàlàyé pé ẹbọ ọba yẹn níṣẹ́ jẹ́ ní mùsùlùmí tó tún lọ lè ń ṣe nǹkan mí ẹ̀rí pé tẹ́ bá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olóòtọ́ Ọlọ́bàtálá àwọn ní Ọ̀ṣun yìí náà ẹ máa rí orúkọ mùsùlùmí ni wọ́n ń jẹ́ lọ́pọ̀lọpọ̀ Islam ni wọ́n ń ṣe àìníkànṣe ló ń bá wọn débẹ̀ àìfẹ́ sẹ̀sìn ní olùwọ́ba ní ó yẹ kó yé yín pé tàbí ẹlòmíì gan yín ṣe Islam tó lọ lè ń yọ sí àwọn kinní yìí Olúwa ní tẹ̀wé ilé ṣẹbọ gbogbo ṣẹyìn ọba jẹ ni tẹ bá ṣẹbọ Ọlọ́run ò lè ṣàforíjì fún yín tẹ bá kú lérí rẹ̀ gbogbo àwọn nǹkan yìí ló fà náà làwọn afásúná náà fi dákẹ́ wá sí ẹbọ ní gbogbo ìgbà ẹ jẹ́ kí n wá sọ fáwọn mùsùlùmí kò sí ẹnìkan tí wàá sí ẹbọ lè dùn lẹ́nu rẹ̀ tí ìbá ṣe tó bá jáwọ́ níbi ẹbọ bí èrè tá a bá fẹ́ bí wá lé ni pé nílùú Ìlọrin àwọn àfáà tí wọ́n ń ṣe wá sí tẹ́sí ń pariwo lórí social media bí àfẹ́bọ nílọrin ẹbọ nígbèrí ńlọrin dákun sí wà fà ìgàgàn sí ọ̀gán mọ́ níbi ẹbọ mo bí ọ wọn náà wúnú ọkàn ara rẹ atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitab afala ta'qilun ṣé ó máa sọ fáwọn èèyàn tí ká má ṣẹbọ mọ́ ìwọ gan fúnra rẹ ẹbọ sì ń gbé ọ gbé ọ ń bẹ́gbọ́ gbé ọ ń bá ẹbọ sùn ọ ń bẹ́bọ jí ẹbọ ló fi ń jẹun tó bá wo gbogbo àyíká rẹ nínú yàrá rẹ ẹbọ ló wà ń bẹ o bí kì í sọ fún ọ wọ àfáà tó ń pariwo pé àfẹ́ ẹbọ kódà ọ̀rọ̀ tó ń sọ wípé ẹ fẹ́ gbèjà Ọlọ́run ẹbọ náà lẹ́tún fẹ́ fi gbèjà Ọlọ́run ọba ẹlòmí lóhun ní ìdà ẹlòmí lóhun ní kíní kan lé ẹlòmí lóhun ní àwọn kíní kan nulé ṣé títí ànábì lélẹ̀ yìí ọ̀hún títí Islam sínú ló nínú ilé tó fẹ́ fà jáde so atamuruna an-nasa bil-birri ṣe fẹ́ máa kọ̀ pé káwọn èèyàn máa ṣẹbọ wa tansawna anfusakum ẹ̀yin wá gbàgbé ara yín wa antum tatluna al-kitab ẹ̀dẹ̀ ń ka Qur'an bẹ́ẹ̀ bọ́ ọ̀dá afala ta'qilun Olúwa ní ṣe ẹ̀ nílà káyìí ni ó ronú ni la tan'a an shay'in thumma ta'ti mithlahu 'arun 'alayka idha fa'alta 'azim má kàn ká fáwọn èèyàn pé má ṣe máa pé àfẹ́bọ́ thumma ta'ti mithlahu tó pé wọ́n gan tó wọ́n ń ṣe nǹkan yẹn ẹbọ yẹn náà wọ́n ń ṣe ó sì lè fẹ́bọ́ 'arun 'alayka láì fi lánlá lélẹ́yìí idha fa'alta tó bá ń ṣe 'azim láì fi yẹn tóbi ẹ jẹ́ kí n sọ fún wa gbogbo àwọn tí àwọn lórí social media àwọn mí ń pariwo pé àwọn ń bọ̀ wá àwọn aṣẹ́bọ nílọrin àwọn sì gbé wọ àwọn gbẹ́sùn wọ àwọn aṣọdún eégún àwọn kọdún àwọn kó eégún méje àwọn kó wá wallahi alazim ẹ̀kàn yálà yà àbùkù torí pé kí ni ẹ jẹ́ kárí yín o àwọn ẹgbẹ́ yín tí wọ́n bá ń jẹ́ lẹ́bọ àfẹ́ lẹ́bọ bíi ti yín àwọn lè fi eégún dẹ́rù bá o
àwọn lẹ́ẹ̀fi búlálà eégún ilẹ̀ fi dẹ́rùbà kìí ṣe alùsùnà o. tẹ́ bá ń sọ pé àwọn àfa ń ṣe bọ́ ń lọrin àwọn àfa tí wọ́n so ní súnà ní o. àwọn àfọ onísúnà ń bẹ́ẹ̀ tó ipá àwọn òdèdí wọn kún ò tiẹ̀ mọ tí ń jẹ́ bọ́ wọn òdèdí rẹ̀ wọ́n ti jìnnà sí yányányányányá. sọ ọlọ́run ọba kò sì ní fi ẹ̀sìn rẹ̀ kalẹ̀ àbùkù lẹ́ẹ̀kan tẹ́ bá ní pé gbé ojú wúrú àwọn eléyìí. ṣé ní gbogbo àwọn tó ń bá yín sọ pé àwọn nídà àwọn ní kinní kankan àwọn ń ṣe dírámà ní kèfèrí ń pàdé kèfèrí nìyẹn torí nǹkan tán ń lò nǹkan tẹ́ ń lò náà làwọn náà ń lò. àwọn ò ráyè yí wọn o alùsùn náà ráyè yẹn o ẹ jẹ́ kó yé yín títà bá ń sọ pé kò sí ẹbọ pa nígbà kò fi ọlọ́wọ́n ọba ní níta wá ṣe lórílẹ̀ ayé gangan nìyẹn. kò sí ọ̀nà tẹ́ fẹ́ gbé gbà tẹ́ fi lè ní pé ẹ wàá ṣe ẹbọ nílọrin lópin ìgbà tó ṣe pé àwọn kan ń bẹ tí wọ́n dúró lórí pé wọn ò bá yín ṣe gbogbo ohun tẹ́yìn ń ṣe. ṣé wàá dẹ́jẹ́ ń sọ fún yín ẹni tí ẹ jẹ́ àfáà nílọrin lẹ́yìn àfáà jankan-jankan ẹni tí ẹ ń jẹ́ olóyè nílọrin ìyẹn olóyè jankan-jankan iye oyè ẹ̀sìn ni oyè ayé náà ni gbóyin pátápátá ẹ jẹ́ kí á jókòó ká máa bíra wa torí tọ́lọ́run ǹjẹ́ ìlànà àwọn ẹlẹ́bọ yìí ǹjẹ́ gbogbo yín ǹjẹ́ ẹ máa ń bẹ̀ ǹjẹ́ ẹ máa ń bẹ̀ ǹjẹ́ ẹ mà wípé ìlànà wọn ni ká máa ṣo nǹkan kọ́lé ní jẹ́ oògùn sọ́ra àbí ìṣọ́lé ní kálukú fojú wo agboolé rẹ̀ agboolé kọ̀ọ̀kan àbáwọlé ojú ọ̀nà kọ̀ọ̀kan kí ní ń bẹ lójú ọ̀nà lé yín ṣàpẹ́lú míì wọ́n gbé atọ́ síbẹ̀ ẹlòmíì wọ́n gbé ìgbálẹ̀ wọ́n gbé nǹkan sí wọ́n so mọ́ ara ògiri lábàáwọlé ẹlòmíì wọ́n so wàhálà eegun tó máa ń pè ní wàhálà màlúù òun ó gbé kọ́lé níwájú ilé ẹlòmíì ò gbé tiẹ̀ kọ́ ẹlòmíì ń rí tiẹ̀ mọ́lẹ̀ ni ẹ dákun torí tọ Ọlọ́run ìbéèrè tá a fẹ́ bira wa òun náà ni pé ṣé ìlànà yẹn sí ìlànà tànàbí sallallahu alaihi wasallam ni. so àwọn ẹni yìí ti rí àwọn ẹlẹ́bọ wọ́n ti rí kán tó máa dìde kán tó máa wá jà kán tó máa wá pariwo pé ẹ̀sìn níjẹ́ ká ṣe ẹbọ àjọṣe nílọrin ó ti ní tán ti rí wọ́n ti ń rí tipẹ́tipẹ́ wípé ìlànà àwọn ilẹ̀ ń lò yìí ìlànà àwọn ilẹ̀ fi ń ṣagbára yìí ẹ máa bá mi bí wọ́n òka tó ń fi sí ọwọ́ rẹ̀ bóyá wọ ọlọ́lá ni bóyá wọ àfáà ni tí ń jẹ́ òka ìṣọ́ra àbí òka tó ń fi mú sáà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣé àwọn ọmọ Ìlọrin ní mí mo kò sí tí ń lọ ní Ìlọrin lọ́dọ̀ àwọn àfáà àtàwọn ọlọ́lá yẹn tí mi mà so àwọn òka yín tẹ̀ ń fi sọ́wọ́ ó ṣe kúsẹ́rin ni ó ṣe bàbá ni ó ṣe fàdákà ni èyí tó kéré ni àti èyí tó fẹ̀ ni sí ìlànà tànàbí sallallahu alaihi wasallam sí ìlànà tànàbí ló pé wallahi ìlànà wọn ni ìlànà àwọn ẹlẹ́bọ ni so gbogbo ẹ̀yin tí mò ń sọ yìí àtẹ̀yin àfà àti ẹ̀yin ọlọ́lá àti ẹ̀yin olóyè ǹjẹ́ tẹ́ bá fẹ́ ṣe nǹkan ẹ̀ ń lọ lè ń yẹ ìpẹ́ wò àbẹ́ẹ̀ kì í yẹ ẹ́ wò ẹ dákun sí ìlànà nàbí sallallahu alaihi wasallam sí ìlànà tànàbí ni ìpẹ́ yíyẹ wò ẹ jẹ́ ká bíra wa o gbogbo táwọn ẹni yìí ń rí tí wọ́n fi ń ṣe fọ́ngá pé irinṣẹ́ àwọn lẹ̀ ń lò so ní fi ń sọ pé ọ̀dọ̀ àwọn gẹ́gẹ́ lẹ̀ ń sádirin sí àwọn lẹ̀ ń lò bó lè ṣe máa takò àwọn wàláhì òdodo ni àmọ́ tòun ti bẹ́ẹ̀ kì í ṣe gbogbo Ìlọrin ní ń lò àwọn tó ń jẹ́ onísùnà tí wọn ò dédì ń tẹ́ ń lò rárá tí wọn ò dédì nǹkan ti ń bẹ́ẹ̀ tó kí wọn ò sì nígbà wọn sì fọwọ́ lálẹ́ irú ẹni tó bá rí báyìí nínú àwọn àfáà tí kò kí ń lo ìlànà ẹlẹ́bọ kankan òun ló lè ní ẹnu àti sọ pé àfẹ́ ẹbọ nílọrin tí ọkàn rẹ̀ ò sì ní máa já níyàn pé ṣé ìmọ̀ tanra mi jẹ báyìí so tó wá ṣe pé ẹ bá lọ lè pa gbogbo àwọn ìlànà wọn tì ẹ mọ̀ ríbi lọ o so n tó ṣẹlẹ̀ yìí èmi rí i pé fúrúsọ ńláńlá ni ìtumọ̀ rẹ̀ ní kí opportunity àǹfààní ńláńlá ni
fún gbogbo ẹni tó ṣe pé ó ti ní àwọn nǹkan kan tó ti fi ṣùgbára rẹ̀. So àlàyé yẹn máa mú wá lẹ́yọkọ̀ọ̀kan tó ń kálukú ó fi máa rí pé àṣà àwọn ẹlẹ́bọ tí wọ́n ń ṣe fọ́ndáfọ́ndá àṣẹ tí wọ́n ń rí lélẹ́yìí. So méjì ni mo sọ yìí, àwọn àṣùkọ́lé, àwọn àrìmọ́lẹ̀, àwọn òka tí ẹ̀ ń lò àti iṣẹ́ yíyẹ̀wò, nǹkan mẹ́ta ni mo sọ ọ̀hún. Ìlànà àwọn ẹlẹ́bọ ni o. Tẹ́ ẹ bá gbé kalẹ̀, tẹ́ ẹ bá pàtì, ẹ̀ lè rí ibì kankan lọ o. Tẹ́ bá lẹ̀ ń takọ ẹlẹ́bọ ẹ̀ ń ṣàbòsí ni o. Abẹ́lọ́wọ́n ọba kí wọ́n ṣàjì kí n tí a sọ yìí kọ́ lọ́n kó jí kí ó tún yé wa jù báyìí lọ. N ti ń jẹ́ ẹbọ àti gbogbo ohun tó lọ́mọ kọ́ lọ́mọ ṣàlá wa mùsùlùmí níbẹ̀. Subhanaka Allahumma bihamdik wa ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. The Guidance Facebook page. Follow, like, and share.